Thank you for joining me. May Allah bless you all. Ẹ̀yin náà rí title. Mo wá fẹ́ béèrè, mo ní ṣé tí àwọn obìnrin bá ti fi ilé ọkọ kalẹ̀, ṣé ibi tí happiness wọn lie, òun ni kán máa bẹ̀rẹ̀ sí ní wọ ìwọ̀kuwọ̀ ni? Like most of these days now, and most of these women now, most of these divorced women, recently divorced women, mo realize pé aṣọ nonsense ni wọ́n wọ̀ jáde. Yes, ẹlẹ́ni kí ló kàn wá? Ó kàn wá nítorí pé kí ni? Àwòkọ́ṣe ni wọ́n jẹ́ fún àwọn ọmọ tó ń wà lẹ́yìn. So kí àwọn ọmọ tó wà lẹ́yìn kán má sọ pé it is normal. This is not normal. Ìwọ̀kuwọ̀ tẹ́ ń wọ̀ yìí ó jẹ́ kẹ́ ẹ wà vulnerable sí àwọn tó máa show ìhòhò yín síta tán bá get access to it. Ṣó yé yín nǹkan tí mo sọ? Ìwọ̀kuwọ̀ tẹ́ ń wọ̀ yìí, tẹ́ ń pọ́n, tẹ́ ń wọ short. Tí anybody bá get hold of your nakedness, wọn ò ní pity yín láti ju pọ́nran yín síta. Torí ìwọ̀kuwọ̀ yìí, wọ́n á fẹ́ fi hàn gbogbo ayé pé ẹ wo rọ́ tí wọ́n pọ́n. Ẹ wo rọ́ tí wọ́n pọ́n. Bẹ́ẹ̀ tí wọ́n bá dress pé eléyìí ó ní reason tó fi ọkọ kalẹ̀ lẹ̀, tó dẹ̀ dress dáadáa, tó ń dress dáadáa. Èèyàn tó ju pọ́nran ìhòhò rẹ̀ síta tó bá ní access sí, òun náà mọ̀ pé àwọn abiyamọ wọn kọ̀yìn sí. Abiyamọ lọ́kùnrin, abiyamọ lóbìnrin. Fún èèyàn tó ń múra dáadáa, ẹni yìí bó ṣe múra dáadáa, kí ló dé tó fi wá ju pọ́nran rẹ̀ síta báyìí níhòhò? Yes, a mọ̀ pé yes, even as a single lady, ó ṣáà máa ní private life ẹ̀, ó máa ní boyfriend ẹ̀, ó máa ní èèyàn tó ń mingle pẹ̀lú. Kí ló dé bó ṣe múra tó, bó ṣe cover tó, bó ṣe sá fún yín tó, kí ló dé tẹ́ fi ju pọ́nran rẹ̀ síta? Bẹ́ẹ̀ tí wọ́n bá show òhò rẹ̀, òhò èèyàn tó jẹ́ pé most part of our body is always outside. Wọn ò ní free, they will not bear of regret. Wọn ò ní regret ẹ̀. Inú wọn ó dùn pé wọ́n ṣe é ni, pé wọ́n tú àṣírí yín síta. Tẹ́ ẹ̀ bá ti ẹ̀rù tara yín, ẹ̀rù tàwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ní ọmọ. Ẹ wá fi àwọn aṣọ burúkú tẹ́ ń wọ̀ yẹn, ẹ fi gbọ́kọ lọ́kọ. Ọkọ lọ́kọ tẹ́ bá fi gbà yẹn, ṣé ẹ lè maintain ẹ̀ for long? Ẹ lè maintain ọkọ lọ́kọ yẹn for long. Meanwhile, ẹ ti dá lónílé rú. Aṣọ tẹ́ ń wọ̀ yìí jáde yìí, ẹ̀yin tẹ́ ti fi ilé ọkọ kalẹ̀, kò ń bójú mu, kò fit yín. Ara yín ti tóbi jù, ẹ̀yin míì nínú yín, ara yín ti tóbi jù fún irú àwọn aṣọ wọ̀nyí. Ṣé bí Ọlọ́run sọ pé your body is the temple of the Lord, don't mess with it. Kí ló dé tẹ́ mess it up? Kí ló dé tẹ́ mess body yín up báyìí? Tẹ́ mess it up. Èmi ẹ ṣe hypocrite o. Ẹ má sì sọ pé ajá torí pé òun wọ ìjáàbù sí orí, rárá, ìyẹn kọ́. Ẹ má sọ pé èmi ẹ ṣe hypocrite. Ẹ lọ wo past videos mi. Bẹ́ẹ̀ kí nìyí ń tìyàn lójú? Ó ń tìyàn lójú. Ẹ wá kó gbogbo nǹkan tó lọ́run fún yín, ẹ wá kó síta. Ọmọ ó ṣe bọ̀m̀bọ̀, ìdí ó ṣe bọ̀m̀bọ̀, ikùn náà ó ṣe bọ̀m̀bọ̀. Ẹ rí bí aṣọ gidi, kò sáṣọ gidi mọ́ Nàìjíríà. Gbogbo aṣọ Nàìjíríà is naked. Why? Táwọn ọmọ yẹn ò bá lè sọ̀rọ̀ nítorí pé ẹ̀ ń bí ẹ̀bùkátà wọn ni. Táwọn ọmọ yẹn ò bá sọ̀rọ̀ nítorí pé ẹ̀ ń bí ẹ̀bùkátà wọn, làwọn ọmọ yẹn ò fi sọ̀rọ̀. They are not proud of you. Gbogbo yín pátápátá ni. Ẹ bá ti kó nílé ọkọ, ìwọ̀kuwọ̀ orí burúkú ó bẹ̀rẹ̀. Ṣé ọkùnrin responsible á fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ sílé? Ọkùnrin responsible kò ní fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ sílé. The only thing tí wọ́n ṣe náà ni pé wọ́n fẹ́ dó wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọṣọ dáadáa, wọ́n fẹ́ dó yín ni. Nǹkan tẹ́ ẹ pọ́n yẹn ni ọkùnrin ó fẹ́ sọ lẹ́ẹ̀lẹ́ pé kó ń débẹ̀, kó mind any amount, ó ṣáà máa débẹ̀ ṣá ni. Fún díẹ̀ yìí, èyí tí mo ti sọ yìí, mo fẹ́ kẹ́ ẹ wo àwọn videos àti pictures àwọn tó ṣíra lẹ́lẹ̀. Èmi ò wọ fóònù yín lọ wo. Àwọn náà ni wọ́n jù sórí social media. Ibẹ̀ ni mo ti pick ẹ̀. Mo ní ká fi ṣe example. Eléyìí pé kẹ́ fi adjust ni. Nítorí àwọn tó ń bọ̀ lẹ́yìn, tí wọ́n wà lẹ́yìn, àwọn next generation, àwọn generation tó tẹ̀lé yín, kán má fi pé this is a good life. Ọlọ́run jẹ́ kí n rí fídíò, bóyá mo máa insert one of the video. Wọ́n ní ìyàwó see basketball wife, basket mouth wife, see basket mouth wife, see wife. Kí ló ṣe ń bẹ̀? Ó pọ́n ìdí, ó ń rìn lọ kàṣkàṣkàṣ. Ọkùnrin responsible wo ló fẹ́ ṣerú eléyìí? Di pé wọ́n tẹ̀sẹ̀ náà ni. And behind those looks, there was sadness. Behind all those naked clothes tẹ́ ń wọ̀ jáde, ẹ wo depression. Like ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ wà in control of your husband. Ó di pé ńsìn ẹ̀ ń garò sí ọkọ lọ́kọ. Ẹ ní láti dúró kí àwọn ọkọ yẹn kó tó wá bá yín. Àwọn ọkọ yẹn ní láti ṣe ọgbọ́n àlùmọ̀kọ́lọ́yí kó tó di pé wọ́n tó kúrò lọ́dọ̀ ìyàwó wọn.
ẹ́ ẹgbọ́n nǹkan tí Portable sọ ń jọ̀wọ́, ó ní ìyàwó tó jẹ́ pé òun ti fọṣẹ dó ní Koko Zaria wá gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ẹ má jẹ́ kó fọṣẹ dó yín, ẹ má jẹ́ kó fọṣẹ dó yín, irú wọn ò ní regret ẹ̀, wọn ò ní regret ẹ̀, ẹ wà vulnerable sí àwọn tó jẹ́ pé wọ́n like láti máa tú òhò obìnrin síta, láti máa ju pọ́nrọ́ obìnrin síta, ẹ wà vulnerable. Tí wọ́n bá rí òhò yín, wọn ò ní regret ẹ̀, wọ́n ní after all ẹ̀ ń dress naked ni, bẹ́ẹ̀ tẹ́ bá dress dáadáa, tí ẹ̀ka bá lọ ju fọ́nrán yín síta, èèyàn náà mọ̀ pé òun ó rí ìbínú ayé, òun ó rí ìbínú ọkùnrin, òun ó rí ìbínú obìnrin, èpè ni wọ́n fi ṣe tiẹ̀, nítorí pé wọ́n ní obìnrin yìí dẹ̀ sátó pẹ̀lú bó ṣe máa ń múra dáadáa, kí ló dé tí wọ́n kan fi lọ ju fọ́tò ẹ̀ jáde, wọ́n sọ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ tẹ́ bá ti múra yàmàyàmà, wọ́n ní after all ṣe bẹ́ẹ̀ fẹ́ tó ra síta tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ adjust fún ìwọ tó fẹ́ mọ fún ìwọ tó fẹ́ kókó nílé ọkọ, tí ó jẹ́ pé ìmúra òṣì yìí ló ń wù ẹ́, there's nothing outside. Gbogbo àṣírí obìnrin ó ní pé kó rí bí ayọ̀ jókòó sí, there's nothing outside. Eléyìí náà ó goes to Biola Adekunle tí wọ́n fẹ́ kó jáde nílé ọkọ ẹ̀, there's nothing outside. Tèmi ti rí obìnrin kan rí tó jẹ́ pé àwọn àlè máa ń dààmú rẹ̀, ó dẹ̀ ní business tó ń ṣe, good business tó ń ṣe, despite the fact pé ọkọ rẹ̀ kò ní owó púpọ̀ lọ́wọ́, but nítorí pé àṣírí ọkọ rẹ̀ tí ó ń bò, as in ó ń take care àwọn ọmọ, ó dẹ̀ ń take care ọkọ rẹ̀ díẹ̀díẹ̀, Ọlọ́run wọ ọlá yẹn mọ́ lára, ó ń jẹ́ kí obìnrin yẹn, ó ń jẹ́ kó máa rí ṣe. Tí ọkùnrin yẹn kúrò ń bẹ̀ báyìí, gbogbo ẹ̀ dojúrú fún obìnrin yẹn ni, ọkọ rẹ̀ lè má rí ṣe, bẹ́ẹ̀ tí wọ́n bá wà ní capacity láti help ẹ̀, ìwọ á wá rí bí Ọlọ́run ṣe máa cover fún ẹ, bẹ́ẹ̀ ni o fẹ́ filẹ̀ nítorí pé kò lówó lọ́wọ́, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá fọkọ kalẹ̀ torí pé kò lówó lọ́wọ́, wàláhì tàláhì, olówó fẹ́ lóòótọ́, àfàìmọ̀ kó má fi yín gun ọ̀ṣẹ́. Ẹ̀yẹ gbọ́rọ̀ sí ti Portable sọ, àfàìmọ̀ kó má fi yín gun ọ̀ṣẹ́. Portable ní òun ti fọṣẹ dó ìyàwó òun, òun ti gba àlùbáríkà ara àlùbáríkà rẹ̀ tó ń gbà yẹn, ó wá yí ìgbà tó rí pé òun ti sì sọ, Portable rí pé òun ti sì sọ, ó wá sáré yí mọ́ bí ọmọ. Ẹ má jẹ́ kí wọ́n fi yín gun ọ̀ṣẹ́, you can still look beautiful. Tẹ́ bá dress decently, you can still look very very beautiful. Kò sí kankan tà, ìta tẹ́ ẹ rí yẹn, àkekèé wà ń bẹ̀, sèbé wà ń bẹ̀, áyán wà ń bẹ̀, ìdàkudà wà ń bẹ̀. There's nothing outside. Manage your home and manage it well. Jẹ́ kí n sọ fún ẹ, ọkọ tó bá ń sáré tẹ̀lé ẹ̀sìn, mò ń sọ̀rọ̀ obìnrin kan lọ, ìgbà tọ́kọ yẹn kúrò ń bẹ̀ báyìí, gbogbo business yẹn crumble ni. Ẹ̀yin mọ̀ bóyá ọlá ọkọ ẹ̀ lọ́lọ́run fi ń fún ní àlùbáríkà lórí iṣẹ́ ẹ̀, business yẹn crumble ni. Àwọn àlè yẹn wá dà, ṣé bá rò pé bí àwọn àlè yẹn gbé sílé ni? Nothing. Àwọn sá lọ tèfètèfè, àfihàn tó gùn ṣò ṣàù tó kúrò ń bẹ̀, ó ṣe ṣàù ó kúrò ń bẹ̀, ó ṣe ṣàù ó kúrò ń bẹ̀. Tẹ́ bá ti kúrò nílé ọkọ, ẹ̀yin náà ti di bẹ́ẹ̀ nìyẹn, wọ́n máa ṣáyín ní anyhow, because torí pé kí ni, ẹ wàá gbó lójú ọkùnrin yẹn, ọkùnrin tó ṣe bí pé òun fẹ́ràn yín yẹn, ẹ máa gbó lójú ẹ̀, ó tún máa mú junior sister yín àbí kó máa wo ojúmọ́ daughter yín, ni ẹ fi rí i pé wọ́n á ní ọ̀dọ́mọdóyà, ó dóyà tó ń dó ọmọ, torí pé kí ni, ìyá ti táyà rẹ̀. Kò wọ́ọ̀tì ẹ̀ pé ọkùnrin kan wà ń tà, wá fi ọkọ rẹ̀ kalẹ̀ fún, kò wọ́ọ̀tì ẹ̀ bẹ́ẹ̀, kò wọ́ọ̀tì. Ẹ̀yin ọkùnrin, fún ìdí èyí, ó tó di pé mo pa fídíò yẹn, ẹ̀sìn Ọlọ́run látara obìnrin, tí mo bá ní kí ẹ̀sìn Ọlọ́run látara obìnrin, mi ò ní kí ẹ máa hùwà pálapàla. Ẹ ti fẹ́ àwọn obìnrin yìí, túláàsì ní kí ẹ mójútó wọn, túláàsì ní pé kí wọ́n remain as your wife. Tí wọ́n bá remain as your wife, wọn ò ní lè mọ ráyè mọ wọ̀wọ̀kúwọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ti dà síta, àwọn ni wọ́n múra áfu èyí. Èmi ẹ ṣe hypocrite o, ǹjẹ́ inú Ọlọ́run dùn sí ẹ̀sìn Ọlọ́run látara obìnrin, ẹ má mọ ṣí wọn lẹ̀, ẹ sì mọ sojúṣe yín, ẹ mọ pa wọ́n tí kẹ́ lọ́mọ dóbìnrin míì níta, kò dáa. Nítorí eléyìí, fún ìwọ tó bá ní, no, it's not even about my product. Tó bá fẹ́ mọ̀ nípa product mi tí mo ṣe advert ẹ̀, lọ wo one of my video, the same outfit. This on Porn by 2, using my words for others. Bye for now.
settle. Chai, basket mouth wife don't fall out to see wetin basket man dey miss. The woman don't fall out, he don't enter street. See am now, he don settle. Chai, basket